Hmm. Ẹ kúṣẹ́ o, ẹ̀yin èèyàn wa ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá, ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ní orílẹ̀-èdè Nàìjíríà ni àbí lókè òkun, a kí yín gbogbo ẹ̀yin èèyàn wa ní Amẹ́ríkà, gbogbo ẹ̀yin èèyàn wa ní Canada, ẹ̀yin èèyàn wa ní Dublin, ẹ̀yin èèyàn wa ní UK, Scotland, ẹ̀yin èèyàn wa ní Germany, France, Italy, Scotland, Belgium, Croatia, Denmark, àkí gbogbo yín pátá, Sweden, gbogbo ẹ̀yin èèyàn wa pátá àkí yín, ẹ ṣé gan ni. Àkí yín pé ẹ kú ọdún, ẹ tún kú yèdún, ọdún tuntun tá a wọ̀ yìí, èmi àti yín lájọ máa fi làjá, ayọ̀ la fi bẹ̀rẹ̀, ayọ̀ náà ni a fi máa làjá. Èmi ọmọ yín ni kò yí padà, bàbá confam JP Òdú ni mí. A kì í ṣe àìmọ̀ fún olóko, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí ọ̀rọ̀ tèmi, orúkọ tí ènìyàn bá jẹ́ òun ló dá kí ènìyàn kó máa sọ jáde pé òun jẹ́ Òdú lèmi, èmi kì í ṣe àìmọ̀ fún olóko. Iṣẹ́ tí orí rán mi òun ló tún mú mi wá síwájú ẹ̀yin ènìyàn wa ní inú ọdún 2023 tí a wà nínú rẹ̀ yìí. Àwọn product tá a ní fún yín ọ̀pọ̀lọpọ̀ bá a ti jáde ní January tó kọjá náà nìyí tá a sọ fún wọn nípa àwọn product wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe àgúnlá sí wọn tó sì jẹ́ wípé ọdún tí wọ́n lò kọjá yìí ìṣe ló dàbí ẹni wípé níṣe ni wọ́n dẹ̀ ṣẹ́ná sí wọn lára. Gbogbo nǹkan tó o bá rí kọ́ ni nàláì. Ọ̀pọ̀lọpọ̀ ló ti pariwo nàláì, gbogbo ohun tó rí kọ́ ni nàláì. Ìwọ tí ẹ ṣe fún ní trial, bí mo ṣe sọ ní ọdún tó kọjá nìyẹn. Ẹ fún àwọn product yìí ní trial kẹ́wọ́ bó ṣe rí. Gbogbo àwọn tó fún product wa ní trial ní ọdún tó kọjá, gbogbo wọn pátá àwọn ni wọ́n padà kí wa wípé ká kú ọdún, wọ́n sì ṣe ohun tó dára fún wa nítorí pé inú wọn dùn. Mo látún ti dé yìí ní January 2023, a tún ti mú àwọn product wa báyìí. Kò sí nǹkan tí wọ́n ń pè ní nàláì. O mọ ẹni tí ń purọ́, o sì mọ ẹni tí ń sọ òtítọ́. Èmi tí ń mọ òtítọ́, òtítọ́ sì sọ mí di òmìnira. Iṣẹ́ tó rí rán mi òun ni mo gbé wá síwájú yín ní wákàtí tí mo wà yìí. O fẹ́ pè mí sórí aago, o bá fẹ́ pè mí sórí aago, tí o bá wá pè wá tí torí pé a ò receive call ẹ, please make a message, send the message sórí WhatsApp number wa 08022 040950. Òun ni WhatsApp number wa. Ìwọ send the message síbẹ̀, your order kò anything tó bá fẹ́ tó rí nínú àwọn product tí a máa polówó yìí. Ìwọ kò sọ fún wa wípé o need nǹkan báyìí, àwa máa reply yẹ, a sọ iye owó tá ń tà fún ẹ. Ṣé kí n sọ tòótọ́ fún ẹ o? Gbogbo àwọn tó bá wà dòkòwò pọ̀ lọ́dún tó kọjá, gbogbo wọn pátá ni wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀rí tó dára, inú wọn sì dùn lórí product wa. Má fi àkókò ṣeré. Tó o bá rí wípé ohun tí a dọ́wọ́ lé, ohun tí mo sọ nípa ẹ̀, tó o bá rí pé ohun tó ń ṣe ẹni, mo bẹ̀ ọ́ má dàgùn ńlá. All you need to do, pick your call, pick your phone, and you message me on the WhatsApp. Mo bẹ̀ lórí WhatsApp ni kò ti message me on the WhatsApp, and to order nǹkan tó rí yẹn tó nítorí pé rẹ̀ pé òun ló ń bẹ ìjà yẹn, you just call, message me and order 08022, once again 08022 040950. Kò sí fake nínú ohun tá ń tà o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Product kìíní tí mo máa kọ́kọ́ mú wá fún ẹ̀yin èèyàn mi lónìí, òun ni egbògi ẹ̀jẹ̀ ríru. Egbògi ẹ̀jẹ̀ ríru, òun ni ìṣótírí. Egbògi ẹ̀jẹ̀ ríru kì í bá tì ní. Nínú fọ́nrán tí mo fẹ́ ṣe yìí, màá kó gbogbo ẹ̀ papọ̀
kó o lè rí ní ojú kan, màá kó papọ̀ kó o lè rí ní ojú kan. Gbogbo product ni mo máa kó papọ̀ ní kó o lè rí wò ní ojú kan. Fọ́nrán yìí òun ni egbògi ẹ̀jẹ̀ ríru tí ọ̀pọ̀lọpọ̀ elédè Gẹ̀ẹ́sì mọ̀ sí hypertension, high blood pressure. Kì í bá tì ní o. Àwọn tí wọ́n ọ̀dà ẹ̀ lọ́dún tó kọjá tó bá wá dókòwò pọ̀ inú wọn dùn o. Má waste time ẹ̀. Sórí ẹ̀jẹ̀ ríru ó ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. I am telling you, out of 100%, àwọn tí ẹ̀jẹ̀ ríru tó bá gbọ́ ikú tó kú, ikú kú èèyàn kú. I am telling you, 91% ẹ̀jẹ̀ ríru ló pa wọ́n. Ẹ̀jẹ̀ ríru tó o dẹ̀ rí tó bá ti lè wẹ̀ ní ara, kọ́lọ́run má jẹ́ kó wọ̀ wá lára ni, aláì. Ó lè fa high blood, ó lè fa stroke. I mean, ẹ̀jẹ̀ ríru tó rí lè fa stroke. Ó jẹ́ nǹkan tó yára láti pa èèyàn. Mójútó, kò ń ṣe na láì. Product wa confirm. Ọ̀dà ẹ̀jẹ̀ ríru òun lórí yìí. Ó ń pa èèyàn. Má fi ìgbàlà ẹ̀dọ́là. Kò ń ṣe gbogbo ẹni na lie. I am telling you. Order it. Wàá enjoy yẹ. Goodwill lèmi ń jẹ. Bàbá confirm. Goodwill ni bàbá confirm jẹ. Díẹ̀ nínú àwọn tó ṣẹ̀ṣẹ̀ rí wa ló ń pè wá. Ṣùgbọ́n Goodwill yẹn àwọn tó ti ra product wa tí wọ́n tún rí wípé nǹkan yìí ń ṣe èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọn. A ní kó pè wá, kó bá wa sọ̀rọ̀. Goodwill làwa ń jẹ. Egbògi ẹ̀jẹ̀ ríru òun nìyí. Kò họ́dà tiẹ̀ kíákíá. Ojú ò ní tiwa. Thank you. Nínú àwọn product wa, la tún ti rí egbògi ìtọ̀ ṣúgà tí wọ́n ń pè ní diabetes. Egbògi ìtọ̀ ṣúgà tí wọ́n ń pè ní diabetes. A ní egbògi ìtọ̀ ṣúgà yìí, irú iṣẹ́ yìí lóríṣiríṣi bíi 3. We have like 3 types. Ìwọ tí ìtọ̀ ṣúgà bá ń bàjà, mo bẹ̀ ẹ́, má fi ìgbàlà ẹ̀dọ́là. Àwọn èèyàn order product wa, òun ni ìtọ̀ ṣúgà tó ti rí, tí wọ́n ń pè ní diabetes. Àwọn èèyàn order product wa, wọ́n ń gbàdúrà fún wa ni wọn ò lè ṣépè fún wa. Mo mọyì èèyàn tó ń gbàdúrà fún èmi bàbá confirm all over the world. Tó ti rí, má jẹ́, ó ń pa èèyàn. Ìtọ̀ ṣúgà ń pa èèyàn. Ó ń pa èèyàn. Ó ń render èèyàn powerless. Ó ń render èèyàn useless. Ìtọ̀ ṣúgà. Wàláì, ọ̀pọ̀lọpọ̀ ayé ló render miserable. Tó bá ń ṣe é, ó dẹ̀ ń gbọ́ mi. Order for your own. Egbògi ìtọ̀ ṣúgà òun lórí yìí tí wọ́n ń pè ní diabetes. A ní egbògi tí wọ́n ń pè ní ìsétọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ sí prostrate. Tí wọ́n bá ní prostrate issue, prostrate cancer, egbògi ìsétọ̀ òun lórí yìí. A ní oríṣiríṣi 3 tó kájú òṣùwọ̀n tó lè handle ohun tó ń ṣe é. Ọ̀pọ̀lọpọ̀ yìí ni wípé ẹ ò fẹ́ ná owó. Àwa dẹ̀kẹ̀rẹ̀ ohun táwa ń ṣe, àwa náà lọ gbà láwìn ibi tá a ti ń ṣe. Tí o bá ti notice wípé àwọn ohun tá à ń sọ yìí ó jẹ́ ohun tó ń bẹ fa wàhálà, pé má rojú owó. Tó pé iṣẹ́ tí bàbá confirm ṣe síbi tó rí ó jowó ẹ̀ lọ. So therefore, egbògi ìsétọ̀ òun ni mo mú dání yìí. Ó dẹ̀ ń ṣiṣẹ́. Àwọn èèyàn make testimony. Ó máa rectify problem prostrate. Ojú òní tiwa. Má jẹ́ káwọn nǹkan yìí, má jẹ́ kí wọ́n bá ayé ẹ̀ débi kan kó tó understand.
tètè mójútó. Egbògi kẹrin tí mo mú wá òun ní egbògi lospancam. Ó experience wípé o ò lè fún ìyàwó ẹ lóyún, wọ́n dẹ̀ ń sọ fún ẹ wípé ìwọ ni sperm ẹ kò tó ojú òṣùwọ̀n. Wò ọ̀dà product tí mo mú dání yìí, tó bá ọ̀dà ẹ̀ àárín oṣù kan lèmi máa ní kó fi lò ó, padà sọ́dọ̀ dókítà ẹ̀, wọ́n á ní kí á béèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe ṣe. Gbogbo àwọn tó dẹ̀ ọ̀dà àwọn nǹkan yìí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ wa, ẹrú ń dúpẹ́. Kò ń ṣe gbogbo nǹkan yìí òun ni nàláì má fi ìgbàlà dọ́là. Egbògi nìyí lospancam ni ìwọ tó jẹ́ wípé àtọ̀ ọmọkùnrin yẹn kò tójú òṣùwọ̀n láti fún obìnrin lóyún. Ọ̀dà tiẹ̀ kọ pé wá mẹ́sẹ̀gì mi lórí workshop, wàá dẹ̀ ọ̀dà láti bẹ̀ sóhun tó fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣàṣìṣe púpọ̀ lórí àwọn ohun tá à ń sọ fún wọn lórí íńtánẹ́ẹ̀tì yìí. Ìwọ kọ mẹ́sẹ̀gì wa, o ti gbọ́ ohun tó fẹ́ gbọ́, o ti mọ ohun tó fẹ́, o mọ ohun tó ṣe ẹ́. Ìwọ mẹ́sẹ̀gì wa wípé nǹkan báyìí ló fẹ́, àwa dé reply yẹ lórí workshop yẹn wípé nǹkan tó ló fẹ́ yìí, nǹkan báyìí ló ń ṣiṣẹ́ fún, iye báyìí làwa ń ta tiwa. Kò síjà ń bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo àwọn tó lo product wa yìí ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́. Go to my comment sections, wàá rí pé àwọn èèyàn ń dúpẹ́. Go to my comment section. Egbògi yìí ni wọ́n ń pè ní lospancam. Ojú òní ti wá. Lẹ́yìn egbògi lospancam yìí, a tún máa recommend egbògi afàtọ̀ fún ẹ tó máa jẹ́ kí sperm ẹ tíìkì gan. Méjèèjì yìí làwa máa ń recommend fún yàn, ti lospancam àti afàtọ̀. Sperm ọkùnrin máa tíìkì gan. O rí irú ẹ̀rí wa láì, o lè lò sẹ́ oṣù kan kó kí àwọn dókítà tí wọ́n sọ fún ẹ pé àtọ̀ ẹni kò jẹ́ kó lè fóbìnrin lóyún ẹ, kí wọ́n má tún béèrè pé ọ̀nà wo ló gbà láti ṣe. Afàtọ̀ nìyí, èyí ń ṣiṣẹ́ fún lospancam. Èyí máa jẹ́ kí sperm èèyàn kó lójú òṣùwọ̀n. Èyí máa jẹ́ kó tíìkì dáadáa. Téèyàn bá bóbìnrin sùn tán, tó bá fẹ́ test ẹ̀, wọ́n má dà sí lára, wọ́n má dà sí nínú ara, kò dà sí ní surface ara, kó o rí bó ṣe tíìkì bí kẹ̀lẹ̀bẹ̀. That waste time ẹ o. Gbogbo ohun tó ń wá lọ sí ṣòkòtò ó wà ní inú ṣòkòtò ẹ. Ń sáré kiri, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí ọ̀dà níbì kan, ọ̀pọ̀lọpọ̀ láwọn ti ṣe gbá. Àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi tí wọ́n ọ̀dà tèmi tọ́ láwọn tí ọ̀dà níbì kan kò ṣiṣẹ́, tọ́ ọ̀dà iṣẹ́ mi, wọ́n ń dúpẹ́ o. Egbògi aràn nìyí. Ìwọ tí aràn bá ń bájà, aràn inú tó jẹ́ pé ibà yìí ọ̀pọ̀lọpọ̀ láràn ń bájà, tó máa sọ fún wa pé aràn yẹn ò jẹ́ kóun lè jẹun jẹ, aràn àyà kò ní lè jẹun jẹ, á máa tutọ́, á máa bì í gbà míì, aràn yẹn á tún máa gbẹ, á máa jẹ́ kó máa gbẹ. Aràn burúkú ni aràn yẹn, aràn àgbàlagbà la máa ń pè, aràn àwọn àgbàlagbà wọ́n fi ń ṣèyàn ni. Oògùn aràn nìyí ó kójú ẹ̀, aràn gìnìṣà ó kójú ẹ̀. Tóbìnrin bá fẹ́ lóyún, aràn tó máa ń ṣá, tó máa ṣá ẹyin ẹ̀jẹ̀, tó máa fọ́ ẹyin inú ẹ̀. Sórí oògùn aràn yìí kójú gbogbo ohun tó fẹ́. Aràn ni fún obìnrin, oògùn aràn ni fún ọkùnrin, ó ká ojú ẹ̀ bàjẹ́. Yes. A ní egbògi bíbà yìí, egbògi jẹ̀díjẹ̀dí. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú èyìnbó, ẹ̀yin lẹ máa ń ọ̀dẹ̀ jù. Àwọn tìlú òyìnbó máa ń ọtí ẹ̀ gbádùn jẹ̀díjẹ̀dí mi. Egbògi jẹ̀díjẹ̀dí ni má fara ẹ ṣeré o. Ó ṣiṣẹ́, ó kájú òṣùwọ̀n bàjẹ́. Egbògi jẹ̀díjẹ̀dí yìí ó kájú òṣùwọ̀n bàjẹ́, má fara ẹ ṣeré. Èèyàn kan lánàá ó ní òun ò ń yàgbẹ́ dáadáa mọ́, kí ni ọmọkùnrin òun ò ń lé mọ́. Mo ní jẹ̀díjẹ̀dí ti wọ̀ ẹ́ lára. Amẹ́ríkà ló ti pè wá.
ìwọ kàn make sure wípé o send the message sí 080220409 kó order tiẹ̀. Egbògi ni òun nìyí, egbògi ni ṣé ti rí sórí egbògi ni ó ṣiṣẹ́ owó ẹ̀ bàjẹ́ wàláì. Kí ló dẹ̀ fẹ́ gbogbo àwọn egbògi tó wá ní tí mò ń sọ pa yìí, lẹ́yìn tó bá ti lè gbé tó ti lè po ògì, wàá fi ògì mú, ó máa ṣiṣẹ́. Tó o bá rí ògì níbi gbogbo tó ti ń wò wá, ìwọ gẹ́ẹ̀tì custard. Tó bá ti lè fi custard mú, ó gbọ́dọ̀ ṣiṣẹ́. Tó o bá rí custard, ìwọ bù sọ́wọ́ kó dà sẹ́nu, kó o fi omi tó lọ́wọ́rọ́, omi tó warm water kó o fi lò ó. Wọ́n máa ṣiṣẹ́. Jẹ̀dí nìyí, má jẹ́ kí jẹ̀dí pa ẹ́. Jẹ̀dí náà ń pààyàn. Jẹ̀dí yọ̀dí, egbògi yọ̀dí náà wà. Ó wà ń lo òyìnbó. Bàbá kan ti ẹ̀ pè mí ní ọdún tó kọjá, ó lóun ti gerí ṣùgbọ́n ó tún ṣe ń dààmú òun. Kí lẹ̀ ń ge fún? Ìdí ẹ̀ yọ olóńge. Egbògi ẹ̀ wà, ìkọ́ tó máa fi pa wà, ìkọ́ tó máa fi pa wà tó dẹ̀ máa wọlé tí kò ní jáde mọ́. Jẹ̀díjẹ̀dí, yọ̀díyọ̀dí fóbìnrin, yọ̀díyọ̀dí fún ọkùnrin. Egbògi ẹ̀ wà, ìwọ ni kò pè. Má fi ìgbàlà ìdọ́là rárá. Ìkọ́ tó ń dùn mí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní òkè òkun nìyẹn. Wọ́n máa ń fi ìgbàlà wọn dọ́là ọ̀ǹtì ìgbà tí kíní yẹn bá ní problem pátápátá. Yọ̀díyọ̀dí, jẹ̀díjẹ̀dí, yọ̀díyọ̀dí fóbìnrin, yọ̀díyọ̀dí fún ọkùnrin. O nídìí láti ge. Àwa légbògi ẹ̀, ó dẹ̀ máa sá wọlé, kò jù yẹn lọ. Bẹ́ẹ̀ ni egbògi hepatitis B, hepatitis C, òun ní sórí, òun ni wọ́n gbé wọn yẹn tó ti rí. Hepatitis B, òun máa kàn ti ẹ̀wà bíbá yìí. Ó lóyún, onígbà tóun lóyún lòun tó mọ̀ pé òun ní hepatitis B. Ìgbà tóun lóyún, onígbà tóun wá bímọ, wọ́n wá ní òun ò ní fún ló ọmú, Ọlọ́run ò ní fún ní ọyàn. Wọ́n máa kọ́kọ́ fọ́mọ ní abẹ́rẹ́ ni mo ti gbàgbé. Wọ́n lọ máa kọ́ fún alógún tó lè máa fún lọ́yàn. Kíkíní ẹ má lọ affect ẹ. Egbògi ẹ ní má waste time rẹ̀. Àwa ní egbògi ẹ tó ń ṣiṣẹ́. Àwọn tó bá tẹ àti gbọ́ràn sí instruction táwa fún ẹ wàláì, tó ti gbọ́ràn sí instruction. Ajá rí ọ̀pọ̀lọpọ̀ yín tó yẹ pé odindi oṣù mẹ́fà ló máa fi pààrọ̀ hospital tó máa lóhùn òun lọ́rùn ra oògùn lórí ìkọ̀kan tó ń ṣe. Bọ̀ tó bá ti di tọ̀rọ̀ tẹléwé àti Dubai, ẹ ti bìlífù yìí pé tẹ bá ti lè gbé ẹyọ kan lọ báyìí ó ti tọ́ nìyẹn. It is not possible. Tó bá mọ̀ pé àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí ń ṣe ẹ́ ní sùúrù ká lè bẹ mójútó sẹ́ àwa dúpẹ́. Àwọn tí a bá mójútó dúpẹ́, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Àwọn tá a bá mójútó ó dúpẹ́. Wọ́n ń dúpẹ́. Má jẹ́ kọ́dún yìí tún lọ́mọ ẹ lára. Egbògi hepatitis B nìyí. Ọ̀dà ìkìyàkẹ́ egbògi làwọn ń tà. Gbogbo nǹkan tá a dẹ̀ ń lò ewé àti egbò ni. Iṣẹ́ tí orí rán mi òun lèmi ṣe. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church. And I do spiritual work. For whomsoever that believeth. Kò ṣe gbogbo èèyàn ló gbàgbọ́. Àwọn tó gbàgbọ́ lèmi ń ṣiṣẹ́ pẹ̀lú. Àwọn tó dẹ̀ gbàgbọ́ wàláì tàláì wọ́n dúpẹ́ dè ní ilé ni. Mo máa ń sọ fún gbogbo ẹni tí kò gbàgbọ́ pé má pè mí, má sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi, má sẹ́ndì owó ẹ̀ sí mi. Bí n bá ṣe fún ẹ tó o bá gbàgbọ́ kò ní ṣiṣẹ́. You don't need to waste your money. A ò dẹ̀ fọ́ọ̀sì ẹnikẹ́ni. Ṣùgbọ́n táwa ń ṣe àlòdájú. Olúwa fún wa ni. Ọlọ́run ló fún èmi. Àwa dẹ̀ fi ń ẹ̀pù ọmọ aráyé. Say order tiẹ̀, this is egbògi remedy for hepatitis B and C. God bless you. Oní ìju, ọmọ tó ń pè ní ìju, egbògi ìju nìyí. Ọmọ tí wọ́n ń pè ní ìju fibroid nìyí. Tó bá farabalẹ̀ tá a bá treat yẹ, wàláì ó máa dúpẹ́. Ẹ ń farabalẹ̀ ní wàhálà. Àwọn tó dẹ̀ farabalẹ̀ tá a treat wọn, wàláì wọ́n dúpẹ́. Ìkan wà ń sìn December yìí mo fi Ọlọ́run búra
pẹpẹ ló wà nsàlẹ̀ yìí, òkèlè mi wà, pẹpẹ wà nsàlẹ̀. Mo fi Ọlọ́run búra, fibroid yẹn a dẹ̀ treat ẹ̀ débi wípé ó dẹ̀ lóyún, December tó kọjá yìí ló lóyún, ó dẹ̀ sì ó ń dúpẹ́ báyìí. Má waste time ara ẹ̀. Egbògi ìjú nìyí. Tó bá ní àrùn nínú tó jẹ́ pé obìnrin ni, a ní egbògi àrùn inú, egbògi àrùn inú tó jẹ́ pé tó o bá bẹ̀rẹ̀ sí ń lò, tó o bẹ̀rẹ̀ sí ń lò, wàá gbádùn Ọlọ́run sẹ́. Mo fi Ọlọ́run búra ẹ̀. So ìgbà téèyàn bá wọn máa purọ́, àwọn tó purọ́ lọ́pọ̀lọpọ̀ yìí ń tẹ̀lé. Màmá kan, màmá yẹn, màmá kinní kan, ìwọ má tọ̀ra ẹ̀. Mo máa ń sọ fún ẹ, àwọn tí wọ́n fẹ́ òtítọ́ nìkan ló lè fẹ́ràn mi. Nítorí pé òtítọ́ kò jìnnà sí mi. Bí n bá ń sùn, òtítọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi. Bí n bá jí, òtítọ́ náà ni mo máa sọ. Egbògi ìjú nìyí, which is fibroid. This is remedy for fibroid. Pé wá mẹ́sẹ̀gì wa lórí workshop 08022 Message me on workshop. Just message to order. Message to order. That is all. When you message to order, I will reply you. Only you. Tó bá ń lò, ó máa shrink. A máa shrink ní kíní yẹn. A máa shrink ní. A máa shrink. Àwọn tó lò gbádùn ẹ̀ wà láì. Ìwọ order tó bá ní gbádùn ẹ̀. Wàá gbádùn ẹ̀ bàjẹ́. Sórí àwọn egbògi ni. Ó ti rí. Àwọn tá a rẹ̀ ní jẹ̀dí nìyí tó múnádóko. Ṣó ti rí. Jẹ̀dí tó múnádóko ara wọn ni. Ó múnádóko bàjẹ́ anywhere ló ti lè order. Kò síbi tí kò lè lọ. Through the help of DHL. Through the help of DHL. DHL will move this product to anywhere. Forget bóyá ó jẹ́ omi. A lè má tiẹ̀ fomi sí gan ká ṣe báyìí ká send ẹ̀ sí ẹ. But àwọn tó wà Nàìjíríà máa ń gbádùn ẹ̀ báyìí. But àwọn tó kí okun àwa máa sọ di powder ni. Nítorí ẹ̀ ló ṣe pé a pè ní egbògi jẹ̀díjẹ̀dí tó confam ni. Wàláì tó bá ń gbọ́ bàṣùkà. Sorry. Egbògi àrùn inú nìyí. Gbogbo àrùn tó wà nínú. Gbogbo àrùn tó wà nínú obìnrin. Àrùn tó ń bẹ nínú obìnrin egbògi ẹni. Má waste time ara ẹ̀. Ògùn wà. Ọlọ́run sì fún wa lórí ọ̀fẹ́ ni. Ó fún wa ní orí ọ̀fẹ́. Nǹkan tí mo mọ̀ lèmi ń sọ. Èmi ò ń báyàn sọ ohun tí mi ò mọ̀. Sódà ohun tí mo wá mọ̀ yẹn tó bá wá jà mí níyàn ẹ̀ máa fi ẹ́ sílẹ̀. Ara ohun tí o fi rí i pé mo sọ pé mi ò ṣe Yorùbá nation mọ́ nìyẹn. Nítorí pé ohun tí Ọlọ́run sọ fún mi nípa ọ̀rọ̀ Yorùbá nation tí mò ń sọ síta wọn ò gbọ́, wọ́n tún ń bú mi. And I have to leave them. Gbogbo tí mo ti wá sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation, èyí tí kò tí ì ṣe ń bẹ̀, òun ni kí wọ́n jáde kí wọ́n sọ fún mi. Rẹ́rẹ́ sì dẹ̀ máa rún, mi ò ní sọ nǹkan kan. Rẹ́rẹ́ máa ṣe kí ni? Ó máa rún. Rẹ́rẹ́ máa rún. Ẹ jẹ́ kí n gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Nítorí Yorùbá nation kan mo ṣe wá bí. Mo ti kúrò lórí ọwọ́ yẹn. Ẹ jẹ́ n face ohun tí tọ́lọ́run tún ní kí n face. Ṣé ẹ gẹ́tì mi? Ká tún face yẹ. Egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ nìyí. Tó bá rí i pé kòkòrò wà nínú ẹ̀jẹ̀ tó ń dẹ láàmú, a máa rí pé kinní yẹn ń gbẹ lára. Ó tiẹ̀ ní rí nǹkan kan ní surface rẹ̀, ṣùgbọ́n wàá máa wọ́gọ́ mọ̀ pé kòkòrò wà nínú ẹ̀jẹ̀. Egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ nìyí. Ìwọ ọ̀dà ẹ̀sẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló ní ewé. Ọlọ́run ló ní egbò. Ọ̀dà ẹ̀ kò rí bó ṣe rí. Egbògi kòkòrò tó máa ń wà nínú ẹ̀jẹ̀ tó máa ń affect àgọ́ ara òun lórí yìí. Ọ̀dà tiẹ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ òun nìyẹn, egbògi ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni àwọ̀ká nìyí. Àwọ̀ká yìí ń gbà mí. Àwọ̀ká ọ̀pọ̀lọpọ̀ ló bìlí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọ̀ká nígbà míì à ń pè ní sangun. Egbògi àwọ̀ká, egbògi sangun méjèèjì ló wà lọ́wọ́ wa yìí. So get me. Èyí ń sìn
wàá máa pé spọ́ọ̀tù kan níbi tó bí ọwọ́ ẹ̀ ṣe rí á máa sún ẹ àbí níbi ẹsẹ̀ egungun yẹn á máa sún ẹ, ṣùgbọ́n tí yìí ó máa sún ẹ ṣùgbọ́n máa wọ́ káàkiri. Ó lè dé bíbá yẹn sí kó ṣiṣẹ́ ìjàmbá ẹ̀ kó kúrò ńbẹ̀ kó bọ́ síbi ẹsẹ̀. Nǹkan tí wọ́n ṣe pè yìí ní àwọ́ká nìyẹn, tí wọ́n ṣe pè yìí ní sàngùn méjèèjì ń ṣiṣẹ́ púpọ̀ fọyín tẹ wà nínú òtútù nílùú òyìnbó, àbí wọ́n tó experience wípé ó gẹ̀ẹ́tì bóònù ẹ mọ́, bóònù ẹ fún ẹ wàhálà, ọ̀dà egbògi àwọ́ká àti egbògi sàngùn. Bẹ́ẹ̀ ni wo lọ́dà díẹ̀ ohun tó kájú òṣùwọ̀n ni. Wọ́n máa fídíò dodo ẹ̀ fún ẹ láìpẹ́ yìí náà. Lẹ́yìn tí a bá ti sọ tán, màá make sure wípé wọ́n fídíò gbogbo kìíní báyìí, wọ́n gbé jáde tó wọ́n náà máa fojú ara ẹ̀ rí. Ṣé o get mi? Màá make sure wípé wọ́n fídíò ẹ̀ ó máa fojú ara ẹ̀ rí. Ò sì ní sùúrù, mi ò tí ì polówó tán nínú ìrìn àjò èyí tí mo wà yìí, but màá make sure wípé wọ́n fídíò ẹ̀ fún ẹ, wàá fojú ara ẹ̀ rí dodo ẹ̀ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni wàá fojú ara ẹ̀ rí dodo ẹ̀ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni egbògi nọ́run nìyí, nọ́run lórí lọ́wọ́ mi. Tó bá rí i pé at the end of the day o rí pé àwọn oríṣiríṣi nǹkan ń ṣe sí ẹ lára, even gan kinní kan tó máa ń wà lórí ọmọ kékeré làpálàpá, tó bá lo egbògi mi fún ti nọ́run yìí wàá gbádùn ẹ̀ gan. Egbògi mọ́run yìí gbogbo nǹkan tó kàn ṣe sí ẹ lára bíi kòkòrò nọ́run ni, tètè mójútó. Ọ̀dà egbògi àwọn tó ń gbádùn ẹ̀ ń dúpẹ́, wọ́n ń dúpẹ́. Tó bá ń gbọ́ pé ẹrú ń dúpẹ́, ọ̀dà ẹ̀ òdu ní mímí kì í ṣàìmọ̀fó lóko. Èmi ò ní pródọ̀tì kan tí kò dáa, gbogbo pródọ̀tì mi ló ń ṣiṣẹ́. This is egbògi nọ́run. Ọ̀dà tiẹ̀ òun lórí yẹn kíákíá, ọ̀dà tiẹ̀ kíákíá, ọ̀dà tiẹ̀. Ìwọ tó wà ní ìlú òyìnbó tó ń ṣiṣẹ́, ṣé ti rí òun lórí yìí o. Ara ríro lójoojúmọ́, ara ríro everyday, egbògi ara ríro nìyí. Ohun tó kọ nídìí ń bẹ̀ ni pé ìwọ ṣáà ti gẹ̀ẹ́tì ògì kó fi po ògì ó tán. Tó o bá ti rí ògì, ìwọ gẹ̀ẹ́tì kọ́sítàdì kó fi po kọ́sítàdì kó o mú. Tó o bá dẹ̀ ti rí kọ́sítàdì, ìwọ ṣáà ti bù sọ́wọ́ kó dà sẹ́nu. Fi omi tó lọ́wọ́rọ́, omi that is warm water kó o fi lò wá rí ara ríro. Yé kókò máa kó oògùn òyìnbó jẹ, ẹ fẹ́ ṣe ra yín léṣe. Oògùn òyìnbó ti ṣọ̀pọ̀lọpọ̀ léṣe, pàápàá lórí ọ̀rọ̀ high blood pressure àti diabetes, àti ìsétọ̀, which is the portrait, oògùn prostate yẹn wàláì tó jẹ́ ti èyìnbó ó ti ba yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Please just order and you see what nǹkan tí mò ń sọ. Wàá gbádùn àwọn product wa sórí egbògi ara ríro ni. Kò nídìí kó ṣẹ̀ṣẹ̀ wá lọ máa lọ order kó lọ máa order àwọn kìíní èyìnbó. Má ṣe rẹ̀ léṣe o. Ọ̀pá ẹ̀yìn nìyí, ìwọ tó dúró tí gbogbo ẹ̀yìn ń sàn ẹ́, tó ń sàn ẹ́ pẹ̀rẹ́pẹ̀rẹ́, kó tó dúró báyìí gbogbo ẹ̀yìn ló ń sàn ẹ́. Ò ní lè ṣeré o, àti báyàwó ẹ ṣeré máa lágbára. Tó o bá dẹ̀ bóbìnrin ṣeré dé tó jẹ́ kó o bá jèrè dé, ọwọ́ ẹ ló kùn sí o. Obìnrin ò kò ní àkúrí débẹ̀ yẹn pé ara ẹ fẹ́ ṣeré o ní ò ṣeré. Tó bá tiẹ̀ gbà fún ẹ lóṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, nǹkan míì lè wọbẹ̀ o. Egbògi ọ̀pá ẹ̀yìn nìyí, o máa ń rí pé ẹ̀yìn máa ń ro ẹ́ gororo. Tó bá rìn bá ẹ̀yìn ń sún ẹ gororo ń ro ẹ́. Ọ̀pá ẹ̀yìn ni tó dájú. Àwọn tí wọ́n ọ̀dẹ̀ wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ọ̀dà product sórí ẹ̀. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn kiri, ìwọ ló nìyí. Ṣé o ti rí báyìí? Sorry, this is penis enlargement. Oríṣi mẹ́ta ló wà. Mo ń polówó ń jọ kan, ọkùnrin kan ń pè mí, ó wá ní tó pé mo ní 3-in-1 ní ó ní kí n má máa sọ pé 3-in-1. Bàbá mo egbògi yìí oríṣi mẹ́ta ni, ṣùgbọ́n a máa ń ta mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ní at the same time. Ó ní cream, ó ní ẹbu tó máa lò, ó dẹ̀ tún ní ọṣẹ tó máa fi fọ kíní yẹn. Wàláì ó dájú bàjẹ́. Má fi ìgbàlà ẹ dọ́là. Àwọn tó bá gbàgbọ́ àwọn ló lè ọ̀dà ẹ̀. Egbògi ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ bá kéré, ìwọ la ṣe fún kó ọ̀dà ẹ̀. Ẹ ṣé gan ni. God bless you.
aleko nìyí o. Ìwọ tó ń ṣeré fún ìṣẹ́jú méjì, tó ń ṣeré fún ìṣẹ́jú kan, ẹlòmíì á pè mí pé kí n jọ kí n bá wọn ṣe egbògi aleko tó pé ọkọ àwọn tó bá kọ̀ ti dé báyìí tó ti ṣe ṣóṣóṣó ti lọ nìyẹn. Tó bá dẹ̀ ti ṣe tán, àwọn máa fíìlì ẹ̀ wípé àwọn fẹ́ ṣeré, ṣùgbọ́n nǹkan ọmọkùnrin ẹ̀ ò ní le mọ́. Ó dẹ egbògi aleko. Èyí ò ń ṣe ọ̀rọ̀, kì í ṣe ọ̀rọ̀ pé wọ́n ń sọ sọkúsọ o. Má jẹ́ kó tún ẹ̀. Nǹkan tó wà nínú márèjì lẹ́yìn pé ká ṣoríire, ká lówó, ká ní dodo ẹ̀, sórí nǹkan tó rí ó wà important gan. Tó o bá lè bá ìyàwó ẹ̀ ṣe, wàláì márèjì tó ti torí ẹ̀ tẹ lọ sílùú òyìnbó, tẹ lọ ṣe dodo ẹ̀, tẹ bímọ sọ́hùn, ó ń fọ́ o. Òun lórí yìí. Gbogbo nǹkan ló gbọ́dọ̀ ṣe níwọ̀ntúnwọ̀nsì. Tó bá ń lé pé kó lówó, kíyàwó ẹ wà òkè, o gbọ́dọ̀ máa lé wípé o ní láti bá ṣeré dáadáa. Egbògi aleko tó dájú òun ló wà lọ́wọ́ mi yìí. Kó ọ̀dà tiẹ̀, má tanra ẹ̀. Òun ni ẹ̀. Àwọn nǹkan tá a ní fún ọ nìyẹn. Àwọn nǹkan tá a ní fún ẹ nìyẹn. Òun ni ẹ̀. Tẹ́jẹ́ rúrú nìyí. Òun ni ẹ̀. Bẹ́ẹ̀ ni. Tẹ kó ọ̀dà tiẹ̀ kíákíá. Má fi ìgbàlà, má fi dá ọ̀la. Àgbo inú rírun, o máa experience wípé inú máa ń run ẹ́ ní gbogbo ìgbà. Pàápàá tó bá fẹ́ ṣe menstruation, inú máa ń run ẹ́. Wo lọ sí ìwọ já sọ ohun tó ń ṣe ẹ́. Tó o bá sọ ohun tó ń ṣe ẹ́, tá a bá ní aṣọ fún ẹ pa ni. Bàbá confam JP ti kọjá dodo yẹn. Èmi kì í báyàn parọ́. Tí n bá ní, màá sọ pé ohun tó béèrè yìí mi ò ní. Tèmi ò fẹ́ jẹ́ kórúkọ mi bàjẹ́. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ṣòrí lẹ́yìn egbògi inú rírun yìí, gbogbo ìwọ tó jẹ́ wípé menstruation ẹ ti cease. Ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, mo bẹ̀ tètè mẹ́sẹ̀jì mi lórí workshop. Egbògi wà tó lè lò tí menstruation yẹn dẹ̀ máa jáde tó dẹ̀ máa flow padà. Egbògi ẹ̀ wà nílẹ̀ tó lè lò pé menstruation ẹ̀ cease ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, ó rí menstruation ẹ̀ mọ́. Kò dẹ̀ jẹ́ kó stop bẹ́ẹ̀. That is, kò jẹ́ kó stop ní time tó stop yẹn. Pè mí, mẹ́sẹ̀jì mi sórí workshop 08022040950. Mẹ́sẹ̀jì mi síbẹ̀ wípé o padà rí wípé at the end of the day o wá rí wípé menstruation rẹ ò ṣiṣẹ́, kò flow. Ìmí ò ṣiṣẹ́ mọ́, ìmí ò flow, ìmí máa jẹ́ pé ọjọ́ kan, ọjọ́ méjì ìwọ pè mí. Egbògi ẹ̀ wà, má fúnra ẹ̀ wà là. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Egbògi stroke. Oní stroke ó dẹ̀ lè ná owó ẹ̀. Oh my God. Ó sọ pé oní stroke. Even gan bí ẹnu ẹ tó bá wọ́ báyìí, wàláì Ọlọ́run tó ń lo bàbá confam tó fún ní iṣẹ́ ìránṣẹ́ ewé àti egbò, ẹnu yẹn ahọ́n yẹn gbogbo ẹ̀ máa straight. Ẹnu tó ń gbọ̀ yẹn, voice tó ń gbọ̀ ó máa normal. Ọwọ́ yẹn dẹ̀ máa rìn. Egbògi stroke ó wà tó bá lè ná owó ẹ̀. Ṣé pé mò ń pariwo ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ máa pè wá máa gbọ́, owó yìí ti kíní yìí ti pọ̀ jù. Ọwọ́ ẹ̀ ló kùn sí. Ibi tèmi náà tó bá pè mí pé kí n gbàdúrà fún ẹ, mo máa gbàdúrà fún ẹ. Àbí ta ló dọ́dọ̀ mi rí tí mo ní kó mú owó àdúrà wá? No. But tó bá ti di wípé àwọn egbògi tá à ń ṣe yìí ló fẹ́ gbà, ó máa sanwó ẹ̀. Èmi náà lọ sanwó ẹ̀ lọ ra wọn ni. I am telling you the truth. Ṣé egbògi stroke wà tó bá fẹ́? Ó dájú.
ó dájú. Ó tiẹ̀ ní kan tó jẹ́ pé inú 5 litre keg la máa ń ṣe sí. Ó wà lábẹ́ bíbá yìí. Let me bring it out. Sorry, òun ni ti stroke ni 5 litre keg la máa ń ṣe sí. Oh my God. Ó bá ti lè sanwó ẹ̀, egbògi stroke nìyẹn. Egbògi stroke tó dájú, tí kì í ṣe lọ kábọ̀, tó dájú ni mo sọ fún ẹ. Òun lórí yẹn tó dájú, kì í ṣe lọ kábọ̀. Egbògi stroke tó jẹ́ pé ó dájú, òun ni mo fi wọ̀n yẹn. Ṣé tètè ọ́dà tiẹ̀ tí àkókò tó lọ. Ọ́dà tiẹ̀ òun lórí egbògi stroke ló wà ńbẹ̀. Tó dé mi lójú tó àdá. Àwa ò ń báyàn purọ́. A ò dẹ̀ ní sọ fún ẹ nǹkan tí àwa ò ní. Ohun tí mo ní, òun ni mo máa ń sọ fún gbogbo èèyàn. Mi ń ta ohun tí mi ò ní. Mo bẹ̀ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Gbogbo ohun tí mo sọ yìí tó bá rí tó ń ṣe ń bẹ̀. Ohun tó nídìí ni wípé mẹ́sẹ̀gì bàbá confam lórí workshop. Kò follow bí mo ti ń sọ yìí, follow ẹ̀ bẹ́ẹ̀. Mẹ́sẹ̀gì mi lórí workshop. Ní sùúrù fún mi, bó bá ti lè wọlé tí mo rí, mo máa mẹ́sẹ̀gì ẹ padà. Ọ̀pọ̀lọpọ̀ kan máa ní hello. Kí ni hello mean? Kò yé mi. Ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ hi. Mi ò mọ ohun tó mean. O fẹ́ mẹ́sẹ̀gì èèyàn, o kọ́kọ́ hi. Ìwọ tó dídì gbé fóònù ẹ tó fẹ́ bá èèyàn sọ̀rọ̀ tó dẹ̀ kọ hi. It is incomplete message. O fẹ́ bá èèyàn sọ̀rọ̀ lẹ́yìn tó ti ní hello sir, good morning, please sir. Mo ní àwọn nǹkan kan tó jẹ́ challenges tí mo rí lórí internet. Mo ní nǹkan báyìí báyìí, mo ní nǹkan báyìí báyìí, mo ní nǹkan báyìí báyìí. Àwa dẹ̀ máa rí because ó ti ìwọ fún rẹ send a complete message ká lè dẹ lóhùn a complete answer. Ẹlòmíì kọ̀ máa kọ́ akọ̀ máa pé kí ni yìí kọ́, mi ò dẹ̀ ní. I won't do anything on it. You can't just message us on the halfway. If you want to message me, please let it be a complete message. So therefore, I will give you a complete answer. Message me on 08022 040950. 08022 040950. Ibẹ̀ ni kẹ́ ti message mi. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni bàbá confam JP. Kò síbi tí ọjà wa kì í dé, ó ń dé Amẹ́ríkà, ó ń dé UK. Kò síbi tí kò ń dé, everyday de làwọn send iṣẹ́ jáde. Kò dìgbà tí n bá gbé dé DHL kó tó mọ̀. Àwọn kan jẹ́ ń sọ pé irọ́ ni ìgbà tó yá, mo tún máa dé DHL, màá tún lọ post. DHL gan mọ bàbá confam. DHL, go to DHL. They know who is bàbá confam JP. Because ẹrù tá ń send láàrin ọ̀sẹ̀ kan kì í ṣe kékeré. Má fi ìgbàlà tiẹ̀ dọ́là. DHL will bring all these things to your doorstep. Tó bá pẹ́ láàrin Èkó ni àbí láàrin Nàìjíríà, gbogbo bí tí ibùdókọ̀ ọkọ̀ yín bá wà, àwa máa rán ọmọ lọ síbẹ̀. Ìwọ tó wà ní Ìbàdàn, a máa lọ sí under bridge Òṣòdì níbi tí wọ́n ti ń wọ mọ́tò Ìbàdàn. Àwọn driver wọn máa pè ẹ́ níbẹ̀. Á pè yín, ẹ pè driver ẹ jọ sọ̀rọ̀. Á sọ yìí tó máa gbé dọ́dọ̀ ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ lọ gbà ní páàkì wọn nìbàdàn. Bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe tàbújá, bẹ́ẹ̀ la ṣe ń ṣe ti Port Harcourt, bẹ́ẹ̀ la ṣe ń ṣe ti Ìlọrin, Ṣakí. Gbogbo bí kí tẹ́ bá ti pè wá ní Nàìjíríà, ọjà yìí ń débẹ̀. Gbogbo tẹ́ bá ti lè bá wa sọ̀rọ̀ ní abroad, ọjà yìí máa ń débẹ̀. Níbo la fẹ́ kà? Ṣé Malaysia ni? Cambodia ni? Kò sóhun tẹ́ ẹ fẹ́ tí kò ní débẹ̀. With the help of DHL shipping company, ó máa dọ́dọ̀ yín. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ o. Ẹ jẹ́ ká rí ọ̀dà yín kíákíá ká lè process ẹ̀ fún yín. Ẹ ṣé gan ni. Ojú ò ní tì yín. Àgọ́ ara yín, èṣù ò ní fi àgọ́ ara yín, kò ní fi jẹ yín níyà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mójútó àgọ́ ara wa nítorí pé ìlera òun ni ọrọ̀. Ẹ ṣé gan ni. God bless you. A máa pàdé. Mo kí yín wípé ẹ kú ọdún tuntun. Gbogbo àwa tá a bẹ̀rẹ̀ ẹ̀ láyọ̀, ayọ̀ náà la máa parí ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. All you need to do, message me on 080
2204 0950 on the workshop. God bless you. Have a nice day. God bless you.